Africa Content TV. Evangelism kìgbà gbọ́ mi sọ abími sí ìlú Ọ̀yọ́ mo sì gba ìpè ní ìlú Làlátẹ̀ Marakabosa gbọ́ mi sọ mo fẹ́ ni wàyẹ́ tí mo pass jam AA ní genotype mi O plus sì ní blood group mi sọ gbọ́ mi sọ mo ga níwọ̀n ẹsẹ̀ bàtà márùn. Wọ́n mi sá. Ẹ pẹ̀lẹ́ o bọ̀dà tó ga níwọ̀n ẹsẹ̀ márùn-ún bó ni o. Bàbá mi white. Ẹ paasi wàhẹ́kì ẹ fẹ́lì nẹ́kò. Ogun ayé kan nìyẹn. Ẹ pẹ̀lẹ́ èwo là ń ṣe ń bí. Nígbà tẹ́ rí pé chọ́ọ̀chì là ń ṣe ń bí abẹ́ rí bàbá white sanctuary tẹ́yìn náà tún ń wàásù ń bí ẹ ṣìrìn ní àwòrán yín wá. Ẹ má bèrè sàmí ò ṣìrìn o. Arán mi wá sí bíbá láti jèrè ọkàn. Láti wá jèrè ọkàn. Bẹ́ẹ̀ni sà. Ó yá o pápá kíákíá o ṣe o. Bí mo ṣe ń sọ lọ. Ta ni Jésù? Ta ni Jésù? John 3:16. For God so loved the world, ó lè má wò pé àwọn kan wọ white. Wàá rọ́bọ̀ mọ́ ni. Gbọ́ mi, white is just a colour. Uncle. Sir. Kó má dàbí ẹ pé ẹ ń fi ọ̀rọ̀ gún àwa bàbá yín. Yes, sir. Àwọn tó wà ń bí Judah mega praise wọ́n ti dàtún bí. Èmi ni wòlíì wọn, àbíta ni wòlíì yín. O ṣe o, lọ́jọ́ nǹkan ẹ̀yẹ wọn ní fìwọ́ náà pamọ́. Ẹ̀yin tí mo ti ṣẹ́ ogun ayé yín ẹ ké hallelujah. Ẹ̀yin tó jẹ́ pé mo dá ogun ayé yín padà sínú ayé yín hallelujah mẹ́ta. Mi ò rí iṣẹ́ ni má bínú. Àwọn tó wà bí mo ti ṣẹ́gun ayé wọn. So bóyá kó o kọrí sí pópó ọlá street mẹ́yẹn ni wàá ti ráwọn ẹlẹ́ṣẹ̀ kó o lọ wàásù bẹ́ẹ̀. Fàyè àwọn eléèlẹ̀. Kò yẹ yín sà, ọ̀gángan bíi lolúwa rán mi sí sà. Ibi tá a rán ẹ sí rè. Bẹ́ẹ̀ni sà. Ibi tá a rán ẹ sí rè. Bẹ́ẹ̀ni sà. Kò sí problem. All right sà. Dele. Dele Rado. Ọmọ mi Rado. Ó yá wọlé wá kó wá síná bolẹ̀. Dádì. Délé, mo fẹ́ kó wá wàásù bí. Dádì, èèyàn kan ti wà níbí tó ń wàásù. Kò mí Délé, mo fẹ́ kó wá wàásù. Ìwàásù dùn lẹ́nu ẹ̀. Àwọn èèyàn jẹ́ mọ̀ pé ìwàásù lóyin ládùn lẹ́nu ẹ̀. Dádì, ó ládùn, ó lóyin. 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 Ó yá wá wàásù, wá. Dádì, ẹ jẹ́ lọ gbé báìbù. Ó yá pápá. Bí mo ṣe ń sọ lọ. Wà á tó kábùkù. Ṣé ìwọ fúnra rẹ o lè fi ọmọ rẹ kó wá kú fún ẹ? Ẹ̀ṣẹ̀ tó mọ́wọ́ tó mẹ́sẹ̀. Ẹ ṣó rí báìbù ní pápá àpàjọ náà. Jésù Kristi. Bọ́ síbí. Ní pásọ. Ó yá ọmọ mi. Ló lè tú ọ sílẹ̀. Ó yá á má ẹ̀ mọ́ bẹ́ẹ̀ gbà. Ẹ ká ẹlẹ́ni àdúgbò yìí. Yẹ́sà. Ó. Ìyìn bẹ́ẹ̀ sùn ni mo mú wá tọ̀ yìí. Mo ń gbọ́ yín sà. Fi ayé fún Jésù. Ó fẹ́rẹ̀ dẹ́tọ́. Bẹ́ẹ̀ni. Tí a bá wọ nínú Bíbélì wa. Nínú ìwé Obedi-Edom. Nínú ìwé. Obedi-Edom. Obedi-Edom. Láti orí kìíní. Títí dé ìkarùn-ún. Ó ní àtètèkọ́ṣe Ọlọ́run. Ibẹ̀ kọ́ ló wà. Ibẹ̀ kọ́ wa dójú ti ní ọmọ Obedi-Edom ìgbọ́rí. Ibẹ̀ kọ́ ló wà. Ìwé Obedi-Edom wo ni ní àtèkọ́ṣe ní kí ni ìṣẹ̀lẹ̀. Genesis 1:1 nìyẹn. Ibo ló wà? Genesis ló wà kó kúrò ń bẹ̀. Tètè gbà wọ́n lẹ́nu kan. Kò sẹ́ni tí a lè ṣe mistake. Bẹ́ẹ̀ ni ọmọ mi ṣe mistake ni. Bí mo ṣe ń bá ìwàásù mi lọ. Ó ṣe jàre. Èmi ni kí o máa wò. Bẹ́ẹ̀ ni. Wẹ́rẹ́ kẹ́tẹ́rẹ́
gáàdì àwọn ọjọ́ kìíní àná. Ṣé inú ìwé Olífì Arnold kọ́ ló wà? Rárá, inú ìwé Anthony Joshua ni. Anthony kan náà. Anthony Joshua. Ó wà nínú ìwé Gbẹ́nu ẹ̀sán kò gẹ́nà tó gbẹ́nu ẹ̀sán. Ó ọ̀nkú. àjàtúkálẹ̀ ó máa ja ẹ̀yìn ọ̀tá mi. Bàbá àti ìyá ẹ̀ ló máa jàjàtúká. Ó yá máa lọ kó kúrò ń bí. Ẹ jẹ́ ká ní pàdé ní ìsàn. Kúrò ń bí kò gẹ́nà àtúntò ní kò kúrò ń bí. Sí ọ̀fọ̀ ibi ọwọ́ mi ló wà kó kúrò ń bí. Ó dà kò sí wàhálà tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ WhatsApp àbúfẹ́ pè mí 08134. Kúrò ń bí. Get out. 081. Níbo? Ṣé wọn kó wọ Dele ṣé wọn pé o kì í ṣe ọmọ. Nígbà tó o mọ ordinary ibi tí kìíní wà ló mọ̀ tì. Tàbá ní kò dárúkọ àwọn ọba nínú Bíbélì náà, o lè má lè dárúkọ wọn bó ṣe wà yìí. Dádì mo lè dárúkọ wọn. Sàwọn ọba tó jẹ́ nínú Bíbélì. Ọba Dáfídì. Ó fẹ́ràn láti máa yin Olúwa bíi Ayéfẹ́lẹ́. Yes. Ọba Dáyà. Ọba Adékùnrin. Ọba Dáyà tó yẹ jọ. Ó ti ṣe o, bàbá ti ṣe o. Ó ti ṣe o, bàbá ti ṣe o. Òwe mẹ́kúmọ̀, òwe ti ṣe o. Bàbá Kí ló ṣe ṣe? ti ṣe o. Kí ló ṣe ṣe? Bàbá ti Kí ló ṣe? Bàbá lẹ́rù bàbá ti ṣe. Ẹ pẹ̀lẹ́ o. Dádì, Ẹ kálẹ̀ sà. káalẹ́ jàre ní Judah Mega Praise. Ṣé mo ṣe kí ni? Ṣé ẹ dá mi mọ̀, ṣé ẹ rántí mi? Mi ò rò bẹ́ẹ̀. Dádì ẹ rántí mi. Mi ò rántí. Dádì ẹ wò mí dáadáa. Ẹni sùúrù náà jẹ́ ń gbé tí àìkúrò kí n lè rí wọn dáadáa. Dádì ẹ wò mí náà. Mi ò rò pé mo rántí yín tààrà. Dádì ẹ rántí o, òwe mẹ́kúmọ̀. Òrèbé wo ló dẹ́ ń gbọ́ràn? Kí ló ṣẹlẹ̀ mà? Dádì, Ẹ ẹ wá ṣe sọjí ládùúgbò wa níjọ́ kan. okay. Níbi last month ago. Ṣé kìí ṣe ní area Fresh FM Street yẹn? Bẹ́ẹ̀ni dádì. Tí wọ́n pe àkórí ìsọjí yẹn ní ìṣẹ́gun mi ti dé èṣù get out. Bẹ́ẹ̀ni dádì ẹ correct. Okay. Dádì lọ́jọ́ yẹn, ẹ pè mí síta. Okay. Lẹ gbọ́ lé mi lórí, lẹ bá ní máa ga sókè. Ìpè máa ga sókè. Bẹ́ẹ̀ni. Àtàyè rọ̀ o. Ṣé bá wo kọ́ tó tẹ wá wọ́ndà tínú mi fi dùn? Bóyá ìjọjọ́ kejì báyìí, kó tọ́jọ́ kejì mo bá ń ga. Ní mò ń ga. Ní mò ń ga. Dádì, mo wá dúpẹ́ oore. Ẹ wá dúpẹ́ oore ni. Bẹ́ẹ̀ni o, Owó lẹ kó wá. Ṣé bẹ́yìn lẹ ti ga tó yìí? O bẹ́ẹ̀ ṣe ga fèrè dandandan. Ẹ rọra máa jẹ wa o. Ẹ rọra máa jẹ wa o. O bẹ́ẹ̀ ṣe wá ga. dádì ẹgbà. Ẹ tún ti bẹ̀rẹ̀ síbí. Ẹgbà. Ọrẹ tẹ́ ẹ mú wá Olúwa kó jẹ́ ó ṣe ìtẹ́wọ́gbà. Ẹ tún kúrú mọ́. Àmì o. Èso Olúwa wa. Àǹtí ẹ̀jọ̀ ẹ wá. Fi wọ́n lẹ̀jọ́ máa lọ. Kíkì ni máa lọ. Àǹtí. Ta ló sọ fún yín pẹ̀ ń ga? Wọ́n ti ga. Ṣé bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ ẹ bá ga anything á jẹ́ pé ègún ládà. Wọ́n ti ga. Wọ́n láwọn ti ga fi wọ́n lẹ̀. Dádì ẹgbọ́n mi ga. Ẹ ga jàre jẹ́ ó ga. Ṣèbẹ́ ẹ ga kọ̀kọ́ ẹ bá jẹ́ kó payọ́ fún yín. Délé ó ti fún wa lówó jẹ́ ó ga. Dádì wọ́n ní mi ga. Ní sùúrù ó ga jẹ́ ó ga mo bẹ̀ ẹ́ torí Ọlọ́run. Dádì kò ga sókè báyìí ni. Ẹgbẹ́ ṣé wọ́n ti ga báyìí. Kí lẹ sọ? Ó yá gba 1,000. Tó ti ga àbọ̀ ti ga. Kò ga dádì kí. Dádì máa mi kọ́wọ́ mi ga. Wọ́n ní mi ga tó tẹ ẹgbọ́n mi. Níbo lẹ ga sí ẹ ga kọ̀kọ́? Àbọ̀ ga àbọ̀ ti ga ni. Dádì ìgbà wo là ń lọ program Ayéfẹ́lẹ́? Ayéfẹ́lẹ́ kọ́ ayé le ni. Wọ́n rò pé nǹkan ń dààmú ẹ̀. Ayé ẹ̀wò ló fẹ́lẹ́ àbí kan mú ẹ. Nígbà tó yọ̀ gba kìíní tán níbi tó jẹ́ wà mí. Tó wà mí kí ló tẹ̀ máa ń ṣe gan-an. Ó lóun ti ga ṣáàjẹ̀ ní jẹun. Ìgbàgbọ́ ní ìjẹ́rìísí ohun tí à ń retí. Dádì kò ga. Jẹ́ kó lo ìgbàgbọ́ wọn náà wọ́n ti ga. Ó kù ṣẹ́jú mẹ́ta tí mo máa kúrò bí kí ló ń ṣe gan-an. Àwọn òtúrè ẹ káalẹ́ o. Ẹ sọ̀rọ̀ sókè jẹ́ ń gbọ́ yín dáadáa ìwọlẹ̀ ti wá. tí mò ń sọ lélẹ́yìí Okay. bàbá wa tí mò ń sọ lélẹ́yìí ẹ má wọrí ṣe rí ìṣòro tẹ bá ní ń bí lé. Máa ya papa Sandara. ó ti tán. Syria. Assyria. Ogun Assyria ẹ dìde. Ṣé Ogun bàbá yìí? Íjíbítì fẹ́ jà. Mauritius. Ṣé bàbá yìí? Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kankan kò sí láyé wọn tó ẹ ṣe. má sọ bẹ́ẹ̀ ó dá mi lójú. Bàbá yìí, kò sí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kankan. Àǹtí mò ń gbọ́ nǹkan tẹ̀ ń sọ. Bóyá méjì lọ́lọ́run dá yàn.
Ìyàtọ̀ wà láàrin wòlíì Ayéfẹ́lẹ́ àti wòlíì Àgbà. Àjọ pupa ni bóyá wòlíì Ayéfẹ́lẹ́ ni oníṣẹ́ ìyanu. Dele Sá. ó jẹ́ wa bí wọ́n ní bàbá oníṣẹ́ ìyanu. Dádì ẹ̀rí bí mo ṣe lanú lẹ̀. Ń dọ́jọ́ bó ṣe ń wò mí. Mo níṣẹ́ ìyanu àbí mi ò ní? Sọ̀rọ̀ sókè àbí kan mú ẹni. Dele Sá. wèrè mọ́kànlá abẹ́ bíríìjì yẹn ṣó wà ń bẹ̀ mọ́. Dádì kò sí bẹ́ẹ̀. Èmi mo mú lára dá. Irọ́ ni o, dádì. Ó relocate ni o. Ó relocate ni. Òun ló wà lẹ̀ fún ṣe tán sìn. Kì í gbọ́ràn ni àbí kan dààmú wèrè. Ogun ayé ò tí ì ṣe o. Ẹni sùúrù Délé. Sá. Àǹtí ẹ ń rí ní ìsìn pé Olúwa pè mí Délé. Sá. Mo fẹ́ jẹ́ kọ́ mọ̀ ìwọ wọlé lọ. Ok, dádì. Àǹtí ẹ súnmọ́ mi. Ọlọ́run ìpè tó pè mí. Judah mega praise ni mo wà yìí. Má dojú tì mí. Akabikaola, Arebiriola, Ajirijiola. Ọlọ́run mi o. Káǹtì ìbá lè gbàgbọ́ wípé o pè mí ní tòótọ́. Bàbá mi ìwọ́dà ó yá fàmìyàn. Màyà bàbá ṣàǹdàrà. Àǹtí mi ìmọ̀ bóyá ẹ gbọ́ anything. Bàbá mi ó sì ń rú wọn lójú. Àní lẹ́ẹ̀kan sí bàbá fàmìyàn sẹ́ẹ̀. Ó tún rú yín lójú. Ọlọ́run mo fẹ́ kó di ẹ̀ta ǹtagbá. Ẹ̀rín wọ̀rọ̀kọ̀, àrùn òdòdó, ẹ̀bà tí yẹlé, ó ti èmi bí èmi, èjì bí èjì, ó di ẹ̀ta ǹtagbá, ó di ẹ̀rín wọ̀rọ̀kọ̀, ó di àrùn òdòdó, ó di ẹ̀bà tí. Tó bọ̀, ní ìgbà kẹta, Ọlọ́run mi, fàmìyàn sẹ́. Àǹtí, ó bẹ́tà kẹ́ máa wá ṣọ́ọ̀ṣì wa. Bàbá mi ó tó sà. Ó bẹ́tà kẹ́ máa wá ṣọ́ọ̀ṣì wa. Àló tó ẹlẹ́dàá mi ṣàánú mi. Ó tó Ọlọ́run mi. Ó tó ó ti tó. Bàbá mi àló tó. Àǹtí ẹ wá máa lọ tì í. Ó dà pé àwọn ògùn ọ̀run ìgbọ́ràn báyìí. Ẹ̀yin máa lọ màá ṣètò ẹ̀. A fẹ́ ṣe ìpàdé. Bàbá mi mo ló tó. Ulabalu, ulabalu, ulabalu. Wọ́n àbọ̀ ń ta. Dádì, wọ́n ti lọ ni. Rárá wọn ò ní lọ. Ó jọmọ ní ó tó. Mo fi pẹ́kọ́. Kẹ́rọ̀ kó kúrò bí abí kan mú ẹ ni. I celebrate you, M.O.N. May your years be long. God bless you, sir. Thank you for being a blessing. Happy birthday to you. Lọ́run á máa fi ọlá mú ọlá yín. Á máa fi iyì kún iyì yín.